Ẹ̀yin tèmi lórí movie review segment la wà. Ṣé rí movie tá fẹ́ sọ̀rọ̀ nípa èyí Dead or Alive lórúkọ ẹ̀ lórí Yoruba Plus TV. Orí Yoruba Plus TV lẹ ti máa rí o. Dead or Alive lórúkọ ẹ̀. Ṣé rí movie yìí? Ṣé lẹ́yìn obìnrin tó jẹ́ pé ẹ ní ojú kòkòrò, iṣẹ́ ọwọ́ yín ò tó yín jẹ, ẹ̀yin ló yẹ kẹ́ wá wo movie yìí. Kọ́ sọ fún mi ìdí tó ṣe máa sọ fún ẹ pé kó wá fẹ́ èèyàn. O ò rí rí o. Wọ́n sọ fún ẹ pé ẹni yìí o, ìlú èyìnbó ló ń gbé o pé kó wá fẹ́. Wọ́n kàn fi picture ènìyàn hàn ẹ́ ni. Ìwọ náà dẹ̀ go ahead, o lọ fẹ́, o bá ṣe wedding, o bá picture ṣe wedding. Láì mọ̀ pé òkú lẹni tán ní pé kó wá fẹ́. Ẹni tán ní kó wá fẹ́, ó ti kú. Ìyá ẹ̀ kàn fẹ́ fún ni torí ìyá ẹ̀ inú ẹgbẹ́ àgbà nìyá ẹ̀ wà. So nǹkan tó sọ fún ìyá ẹ̀ ni pé kó lọ wá ìyàwó fún ọmọ yẹn láàárín 21 days kó fẹ́ èèyàn fún. Ìwọ wá ṣàyà gbangba, ó wá fẹ́, ó wá di pé wá ń bòkú sùn lójú oorun, òun ṣe gbogbo ẹ̀. Ẹ wò ṣé báwo obìnrin, a ní láti wà very very careful. A ní láti wà very very careful gan-an ni. Ṣé rí movie ẹ̀kọ́ tó pọ̀ ló kọ́ wa ń bẹ̀. Ìyá ọkọ wa ń ṣe bálabàla, wọ́n wá ń darí bo nígbà tóun náà ó ti fojú kòkòrò, ó ti lọ fẹ́ nǹkan tí ò yẹ kó fẹ́. Wọ́n purọ́ fún ẹ pé èèyàn wà nílùú èyìnbó. Àṣẹ ń tán ló wà nílé ìwà ṣó ti kú. Ẹ wo ẹ̀yin tèmi, ó dìgbà tẹ́ bá tó lọ wo movie yìí kẹ́ tó mọ nǹkan tí mò ń sọ. Part 1, Part 2, Part 3 ni Dead or Alive ó lórúkọ ẹ̀. Orí Yorùbá movie, orí Yorùbá Plus TV. Ibẹ̀ lẹ ti máa rí movie náà o. Ẹ wo ẹ̀yin obìnrin, ẹ jẹ́ ká máa ṣọ́ra o. Ẹ jẹ́ ká máa ṣọ́ra o. Gbogbo èèyàn tó máa sọ kó wá ń lo òyìnbó, kó wá ń lo lọ́kọ́ ló wá ń lo òyìnbó o. Ẹlòmíì ti kú tán purọ́ fún yín pé ìlú òyìnbó náà wà tán ní kẹ́ ẹ wá fẹ́. Ó wá ń bòkú sùn lójú oorun. Ó ń bòkú sùn. Òkú náà wá gbé sùn ilé fún un tó ń bá sùn. Ẹ̀yin náà ẹ wò wọ́n ní kó sọ pé ó wà ní ìlú òyìnbó. Ẹ lọ wo movie yìí kẹ́